Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìròyìn ayọ̀ lélẹ́yìí, ìròyìn tó dùn mọ́ nínú, ìròyìn oríire òun la lè pe léyìí. A gbọ́ o wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ẹnjìníà Seyi Makinde ó ti buwọ́ lu orúkọ ọmọọba Afolabi GHANDI OLAOYE gẹ́gẹ́ bí ọba Soun ti ìlú Ògbómọ̀ṣọ́ tuntun. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, ẹni tí í ṣe kọmíṣánná ìyẹn alákòóso fún ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Commissioner for Local Government and Chieftaincy Matters Honorable Olúṣẹ́gun Ọláyíwọlá òun ló sọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2023. Ó ní gómìnà Seyi Makinde òun ló wá rọ gbogbo àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ nílé lóko lódò lẹ́yìn odi wípé kí wọ́n gba àlàáfíà láàyè, kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba nílùú Ògbómọ̀ṣọ́, kí wọ́n sì dúró ti ọba tuntun ìyẹn ẹni tí í ṣe pásítọ̀ nínú ìjọ Redeemed Christian Church of God ìyẹn Redeemed Church, ṣùgbọ́n tó ti di ẹni tí gómìnà kéde rẹ̀ gẹ́gẹ́ bí Soun tuntun fúnlùú Ògbómọ̀ṣọ́. Ó ní kí wọ́n gba àlàáfíà láàyè o, kí wọ́n sì dúró ti kábíyèsí gbágbágbá kí ó mèremère ìdàgbàsókè kó lè wọ ìlú Ògbómọ̀ṣọ́ wá lásìkò ọba tuntun yìí. Tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí, ṣáájú ó ní awuyewuye ti ń lọ lórí social media wípé ọmọọba kan wípé ó ti kọ̀wé lọ sílé ẹjọ́ láti pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ nípínlẹ̀ Ọ̀yọ́ àti ọba àti ẹni tí gómìnà tó kéde gẹ́gẹ́ bí ọba yìí gẹ́gẹ́ bí Soun Ògbómọ̀ṣọ́ yìí ìyẹn pásítọ̀ Afolabi GHANDI OLAOYE tó fi mọ́ àwọn afọbajẹ nílùú Ògbómọ̀ṣọ́. Ó ní ọmọọba kan ìyẹn Kabiru Láòyè ó ní ó ti pè lẹ́jọ́, ṣùgbọ́n eléyìí tá a tún gbọ́ tó tún jáde òun náà la tún ní ká mú wá fún yín o. Ẹ máa bẹ̀rẹ̀ pé kí ló pè wọ́n lẹ́jọ́ sígbà náà. Ohun tí Prince Kabiru Ọláòyè tó pe àwọn èèyàn tí mo dárúkọ yẹn lẹ́jọ́ sí òní pé àwọn ètò àti ìlànà tí àwọn ìgbìmọ̀ afọbajẹ tí wọ́n tọ̀ tí wọ́n fi kéde orúkọ pásítọ̀ Afolabi GHANDI gẹ́gẹ́ bí ẹni tí àwọn ìgbìmọ̀ afọbajẹ tí wọ́n yàn tí wọ́n kéde gẹ́gẹ́ bí ẹni tí yóò di Soun ti ìlú Ògbómọ̀ṣọ́. Ó ní àwọn ọ̀nà àti ìgbésẹ̀ tí wọ́n tọ̀ nígbà náà wípé kò tọ́, wípé kò yẹ, ìdí tó fi pè wọ́n lẹ́jọ́ nígbà náà nù. Ṣùgbọ́n eléyìí tá a tún gbọ́ òun náà la tún ní ká mú wá fún yín o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Seyi Makinde Abíọ́dún ó ti ṣe bẹ́ẹ̀ o, ó ti buwọ́ lu yíyan pásítọ̀ Afolabi GHANDI OLAOYE gẹ́gẹ́ bí ẹni tí yóò máa gorí àpèrè Soun ti ìlú Ògbómọ̀ṣọ́ tuntun.